Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí. Ẹ̀ tún wò lónìí bẹ́ńbẹ́yẹ́kẹ́. Gbogbo ohun tí yóò mú dàgbàsókè bá ìran káàárọ̀ òjíire. Ẹ mọ̀ wípé òun làwa gbé dání ní ìkànnì BTV bẹ́ńbẹ́yẹ́kẹ́ tẹlifíṣàn lásìkò yìí. Mo láyọ̀ láti kí àlejò wa káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ sá o, ẹ kí àwọn èèyàn kẹ́ ẹ dárúkọ yín. Ẹ káàárọ̀ o. Ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrì káàkiri àgbáyé níbikíbi tẹ́ bá wà, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Ṣé dáadáa la bá yín? Dáadáa ni. Ẹ ṣeun, ẹ ṣeun. Orúkọ yín? Èmi ni Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn láti ìlú France. Yes sir. Mo mọ̀ pé ọ̀kan lára ọmọ Yorùbá àtàtà lẹ jẹ́, ọmọ káàárọ̀ òjíire, tó sì jẹ́ pé nínú àwọn ìṣápá àti àwọn nǹkan tí ẹ̀ ń lépa ẹ̀ ní bí ìṣọ̀kan àti ìfẹ́ bó ṣe máa jọba tó ní kálukú sì máa mọ ìran ẹ̀, tó máa mọ ohun tí ìran ẹ̀ túmọ̀ sí, tó dúró fún gan láti ìpìlẹ̀ wá. Kí ni pàtàkì ipò ọba nílẹ̀ Yorùbá? Ipò wọn ṣe pàtàkì gan o, nítorí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwa Yorùbá, àwọn ni aṣojú Olódùmarè ní ilé ayé. So iṣẹ́ wọn náà ní láti ní fún èyí, àwọn ló máa ń bá wa ṣe ètùtù àti wá ojú rere àwọn òrìṣà wa àti àwọn baba ńlá wa kí ìlú kó lè bá rojútùṣẹ́. Ẹ̀rí ní Ìbàdàn, wọ́n á ṣe ọdún Orò, wọ́n á ṣe ọdún eégún, wọ́n á ṣe ọdún kí gbogbo ìlú kó lè tù ó lè túṣẹ́. Ẹ wo Nífẹ̀ náà, Ọ̀ọ̀ni of Ifẹ̀, ojoojúmọ́ ni wọ́n ń ṣe ètùtù kí orílẹ̀-èdè Yorùbá kó lè ní ìdàgbàsókè, kó lè tùbà túṣẹ́. Lẹ́yìn èyí, àwọn ni wọ́n máa ń gbé àṣà àti ìṣe wa ga káàkiri àgbáyé kí àṣà wa àti ìṣe wa kó má bàa parun. Àwọn tí wọ́n máa ń ṣe bí alárinà láàrin àwọn aráàlú àti ìjọba, àwọn ló máa ń ṣojú aráàlú, àwọn ló máa lọ jẹ́ kí ìjọba mọ nǹkan tí a need. For instance, lẹ́nu jẹ́ mẹ́ta yìí nínú ayédáyà kìíní prógrámù ọ̀gbẹ́ni Ṣókótì, alàgbà Ṣókótì, ó lọ sílùú kan, wọ́n ń béèrè lọ́wọ́ àwọn ọba yẹn pé kí ni wọ́n need, wọ́n ní kò sí ná, kò sí eléyìí, kò sí eléyìí. Wọ́n ń bẹ ìjọba kí ìjọba lè pèsè kíní yẹn fún wọn, kí ìdàgbàsókè àwọn ọmọ tó lówó láti dáṣẹ́lẹ̀ kó lè dáṣẹ́lẹ̀. tó ara ṣẹ́ táwọn bá ń róòlù wọn nìyẹn, láti lè ṣe alárinà láàrin àwọn aráàlú àti ìjọba. Then àwọn ló tún máa ń ran ìjọba lọ́wọ́ láti mú ẹrù wọn fúyẹ́ nípa ṣíṣe ètò láti máa dá àwọn ìjọ kéékèèké láàrin àwọn aráàlú, tí lè máa mú àmì ìdẹ̀ra bá àwọn lọ́ọ̀yà wa àti àwọn adájọ́ wa. Tọ́rọ̀ mi yìí, kọ̀sẹ̀jọ́ tó yẹ kó lọ sí kóòtù máa gbé wá sí ààfin, máa bá wọn dá sí, máa bá wọn parí ẹ̀. So nígbà míì tí rògbòdìyàn lá bá ṣẹlẹ̀ nílùú, wọ́n máa ń bá àwọn ìjọba pẹ̀tù, àwọn ìjọba máa wá rányàn sí wọn àbí kọ́ wá rí wọn, wọ́n wá bá àwọn aráàlú sọ̀rọ̀ pé ẹ ní sùúrù fún ìjọba, ẹ má jà, ẹ má ṣe báyìí. So ara àwọn nǹkan tí wọ́n máa ń ṣe nìyẹn láti lè jẹ́ kí ìlú rúgbàtúṣe. Ó dáa, ẹ ṣeun. Irú àwọn èèyàn wo gan ló tọ́ sí ipò ọba tàbí àpèrè ọba? Pàtàkì ni ìbéèrè, pàtàkì lẹ́bìrì yẹn o. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn, mo ní ìbéèrè pàtàkì ni, nítorí mo sọ bẹ́ẹ̀ ni wípé ó dàbẹ̀ ni pé bí ìjọ sọ̀rọ̀ mi láti bàtà láì sí dáyé, àwọn tó tọ́ sípò ọba ni àwọn ọmọ ọba, àwọn tó wá láti ìdílé ọba, sọ̀rọ̀ mi yìí, lára wọn ló yẹ kó ti mú. Wọ́n á fáwọn jáde ní ìdílé, àwọn fọbajẹ, wọ́n wá wo èyí tó ní, wọ́n á kọ́kọ́ dáfá, bóyá bá fá mú méjì, so wọ́n á wá jíròrò lórí pé èwo ló níwájú,
èwo ló lè ṣojú ìlú, èwo ló jẹ́ ẹni tó ní bí olóyìnbó pè ní integrity tí ò ní dójú tì wá. Sọ̀rọ̀ mi yé, ibikíbi tó bá lọ yóò máa gbé ẹ̀yẹ wá fún wa ni. Sọ̀rọ̀ mi yé, ìṣe sọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n máa wò. So àwọn ìdílé ọba ló yẹ kó máa jọba. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé mi rò kó rí bẹ́ẹ̀ mọ́ o. kò rí bẹ́ẹ̀ mọ́, kí ló jẹ́ sọ bẹ́ẹ̀? àwọn nǹkan wo lẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀? Tó jẹ́ ká sọ bẹ́ẹ̀ ni, tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé ló gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ni tó ń jáde láti àwọn ọmọ ọba lásìra wọn gan. Ta dẹ̀ ń rí àwọn àpẹẹrẹ tó mú lélẹ̀pẹ́ worú ọba tí wọ́n jẹ láìpẹ́ yìí nísìn ní Ọ̀yọ́. Gọ́vnà gan kọ̀ fáàmù ẹ̀ pé wọ́n sọ pé wọ́n ti kọ́kọ́ ṣe process kan tọ́gbẹ́ nìkan wọ́n ní wọ́n fi owó wọ́n lọ rí àwọn èèyàn lẹ́yìn wọ́n lọ fáwọn kan lówó lẹ́yìn. Sọ̀rọ̀ mi, wọ́n lo ẹsẹ̀ tí Yorùbá ń pè ní wọ́n lo ẹsẹ̀. Sọ̀rọ̀ mi, so wọ́n stop process yẹn, wọ́n dá kìíní yẹn dúró, wọ́n tó wá bẹ̀rẹ̀ mí kan tó wá ní wọ́n fi Ifá yan eléyìí. Sọ̀rọ̀ mi, so ẹ wo ti orú ti Olúwo nísìn. Sọ̀rọ̀ mi, nígbà tí kìíní yẹn náà ti Olúwo ṣẹlẹ̀ náà kí ni wọ́n ń pè ní rumors náà? kán máa gbé kílẹ̀ ń pè ní rumors ní Yorùbá kán máa gbé tí òfegè àwọn Yorùbá ń gbé nǹkan káàkiri. kán máa gbé òfegè ìròyìn kiri. òfegè ìròyìn. no, ìgbà míì òfegè kọ́, ìgbà míì tó tọ́ ni. rúmọ̀ kò wá ní jẹ́ rúmọ̀ tí wọ́n gbà yẹn. ṣé nǹkan tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni ẹni pé nígbà tí wọ́n fẹ́ yan Olúwo. Nǹkan tí mo sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní tí olóyìnbó wa sọ pé there is behind every smoke every fire is a smoke, behind every fire is a smoke. So nǹkan táwọn èèyàn bá ń sọ tẹ́ bá ń gbọ́ tó ń sọ lẹ́yìn òtítọ́ kan wà nú ẹ̀, ìmí máa wà tó títọ́ wà ń bẹ. So a máa ń gbọ́ lẹ́yìn táwọn kan sọ pé wọ́n gbà tó fẹ́ yan Olúwo, wọ́n lẹ́sẹ̀ sí ni, wọ́n ṣe gbá sí ni o, wọ́n yan Olúwo. Ṣùgbọ́n gbà tó yá ṣífò oṣù tó kun àbí kí ló ń pe bàbá yẹn, wọ́n pàpà jáde wọ́n sọ tòótọ́ ńgbà tó rí bí ìlú ṣe ń dàrú, wọ́n jẹ́ ká mọ̀ òtítọ́ pé wọ́n lu ẹsẹ̀ sí ni o, pé gọ́vnà báyìí ló wá bá wọn o, pé káwọn ràn wọ́n lọ́wọ́. Sọ̀rọ̀ mi, wọ́n dẹ̀ jẹ́wọ́ pé lóòótọ́ ni wọ́n lu ẹsẹ̀ sí, Olúwo kọ́ ló kàn. Ṣó ti yé yín báyìí? So àwọn míì wà tí àṣírí yẹn ò tú síta, táwọn ọmọ ọba àbáwọn aráàlú wọn láyà láti jẹ́ ká mọ̀. So ni mo sọ pé ó ṣe ní láàánú pé kò rí bẹ́ẹ̀ mọ́. Sọ̀rọ̀ mi yé yín? Àgbọ́yé. Nínú ìdílé ọba tó ti ń jẹ yẹn gan ẹ̀ tún rí pé àwọn kan wà tó ti ń wọ̀n ní jẹ́ káwọn àwọn kan lẹ́tọ̀ọ́ sí, bí irú Ọ̀yọ́ yẹn ní ìsìn. Gbogbo alamọ̀ pé àwọn ọba ìdílé ọba tó jẹ́ pọ̀ ńbẹ, gbòǹgbà tá ti bá débẹ̀ láti bá sọ pé àwọn ìdílé méjì péré ló lè jọba, ìdílé tó nìkan ló lè jọba, gbogbo àwọn ọmọ ọba yòókù. Sọ̀rọ̀ mi, wọ́n blọ́ọ̀kì wọn. So báwo lẹ̀yin ṣe mọ̀ bẹ́ẹ̀? báwo lẹ̀yin ṣe mọ̀ bẹ́ẹ̀? báwo lẹ̀yin ṣe mọ̀ pé wọ́n blọ́ọ̀kì wọn? No, wọ́n sọ pé irú tí Àtìbà ní ìsìn gómọ ṣe tí ọ̀rọ̀ yóò ṣe yé mi pẹ̀lú nǹkan tí wọ́n ń sọ. Àwọn Aláàfin tó lọ, wọ́n mí ní Lámídì Adéyẹmí, kọ́ Ọlọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Wọ́n ń sọ wípé wọ́n ń bá Ọọ̀ni jà fún Ọ̀rànmíyàn, ìdílé Ọ̀rànmíyàn wọn kò jọba mọ́. Sọ̀rọ̀ mi yé yín? Àwọn gan fúnra wọn, àwọn gan ohun tó yẹ káwọn aráàlú bèèrè lọ́wọ́ gan, ẹ̀yin gan kọ̀ǹfàmù wípé ẹ̀yin gan block àwọn kan ọmọọba kan inú àwọn ìdílé àwọn 40, ó lé méjì péré ló ń jọba, wọ́n block àwọn 38. So ṣáárú àwọn ẹni yẹn kó wá máa lẹ́nu pé wọ́n block àwọn nífẹ̀ẹ́. Sọ̀rọ̀ mi, dẹ́ntì ìfẹ́ tí wọ́n ń sọ ẹ̀tọ́ Ọ̀rànmíyàn nígbà tí ẹ wo nǹkan tí Odùduwà ṣe, téèyàn bá ló ṣẹ́rí ẹ̀kọ́ ni mo fẹ́ káwọn èèyàn kọ́ lára nǹkan tó ṣẹlẹ̀ tí mo fẹ́ sọ yìí, tí mo ṣe láìkì history àti ọ̀rọ̀ nípa philosophy tí mo sọ pé kéèyàn máa ronú jinlẹ̀. Ẹ tó àkíyèsí èèyàn kílẹ̀ yìí gan ṣe, wọ́n ní abẹ́ni lórí ìfẹ́ kọ́múdà kọjá lórí o. Irú tí ìfẹ́ yẹn, bàbá ó lọ́lá ó léèyàn ó dẹ̀ nílẹ̀, ó wá pe àwọn ọmọ ẹ̀, ó ní ẹ lọ síbi ẹ lọ dá dúró, ó gbé adé fún wọn. Sọ̀rọ̀ mi, ẹ lọ dá dúró.
fún gbogbo àwọn tó ní kọ́ lọ dá dúró ó ṣe jẹ́ pé àwọn Ọ̀yọ́ nìkan ló ti fẹ́ padà síbẹ̀ nígbà tó ti fún yín ní nǹkan fún yín nílẹ̀ wọ́n fún yín ládé wọ́n sọ yín dọlọ́lá ọlọ́rọ̀ tẹ́tú ìjọba léèyàn lórí kí ló tún wá sí ìbáṣojú kòkòrò kílẹ̀ tó padà wá fẹ́ ṣe nífẹ̀ẹ́ ṣé nǹkan tí mo sọ yé yín. àgbọ́yé àgbọ́yé. So accusation táwọn point tìfẹ́ yẹn mo rí pé tìfẹ́ ó dẹ̀ máa nídìí tí wọ́n fi bá níwọ̀n nífẹ̀ẹ́ tó bá ṣèwádìí ní ọ̀nà tó tó àti tó yẹ tó fi ń dàlú ó yẹ kó lọ bájọba pé kí ló dé tí wọn ò jẹ́ kí èmi mọ̀ ní tèmi rí ni pé àwọn Ifẹ̀ ò fẹ́ sọ torí kọ́ ọ̀rọ̀ míì wà bí ẹbí Yorùbá ṣe máa ń sọ̀rọ̀ àwọn àgbà fi máa ń sọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ míì mọ̀ wà tí wọ́n ní ọ̀rọ̀ ní ikú gbọ́ tétí ẹ̀ fi di tọ́lọ́ mi àgbà ni wọ́n nífẹ̀ẹ́ àwọn ọ̀rọ̀ kan wà tí wọ́n fẹ́ kí ó bọ́ síta tọ́lọ́ mi gẹ́gẹ́ bí èmi ṣe fòye gbé o bọ̀ tó yẹ káwọn Ọ̀yọ́ mọ̀ ó yẹ káwọn ọgọ́ bá fẹ́ sòótọ́ fún ọ yẹ kó mọ ìdí tí wọn ò fi fẹ́ fún wọn láàyè mọ́ ọ̀ràn míì ẹ̀bí kọ́ kò lẹ́tọ̀ọ́ ní gbogbo àwọn ọmọ tọ́jọ́ jáde tó dá lọ́lá tó ní kọ́ lọ múlẹ̀ tó sọ ló di ọlọ́ba kò sí èyí tó tún padà wá sífẹ̀ òun dẹ̀ ọ̀ràn míì tó dé padà wá lu fọ́ọ̀sì tó tọ́ bá wá pààyàn ẹ̀ pé kó máa wà mọ́ ó yẹ kó máa jẹ̀yà ó yẹ kó lọ sí through the proper channel ìjọba ló máa ń tò nǹkan láyè ìsìn tábà lọ bí ìjọba sọ fún wọn pé máa lọ bá wọn nífẹ̀ẹ́ ẹ dẹ̀ rántí pé ní Ilé Ifẹ̀ tá à ń sọ yìí o gẹ́gẹ́ bí èmi mi ò mọ̀ o mo ṣáà ń gbọ́ mo gbé fẹ̀ bọ̀ mi ò lè lọ tójú bọ̀ wọ́n ní Ilé Ifẹ̀ àwọn ọba mẹ́rìndínlógún kan tó wà nífẹ̀ pẹ̀lú Ọọ̀ni. bẹ́ẹ̀ni. àwọn oníròyìn náà dẹ̀ lọ ń confirm ẹ̀. bẹ́ẹ̀ni. ok kí ló dé dáìrò pé àwọn ọba yẹn wọ́n represent àwọn nǹkan kan nífẹ̀ rẹ̀ tó bá rí pé nǹkan tí àwọn Ọ̀yọ́ ń complain yẹn wọ́n á ti bọ́ ní sọ sọ̀rọ̀ mi àwọn ó láti jẹ́ pé àwọn ọba yẹn gan àwọn ọba mẹ́rìndínlógún tó wà ní Ilé Ifẹ̀ yẹn tó ń ṣe ìjọba pẹ̀lú Odùduwà àmì pẹ̀lú Ọọ̀ni wọ́n láti rí i pé nǹkan táwọn Ọ̀yọ́ ń complain lé lórí kò mú common sense wá làwọn náà ṣe dá sí sọ̀rọ̀ mi yẹn. gbogbo ẹkùn sí nípa láwọn níyẹn tó fi ń dàlúrú tó fi ń fẹ́ máa yí tàn tó ń ṣe é ṣe báyìí ó yẹ kí wọ́n lọ bá ìjọba ló yẹ kó lọ bá sọ̀rọ̀ mi ìjọba dẹ̀ dájọ́ ìtọ́ fi ń dàlúrú tó fi ń ṣe lé tó fi ń ṣe tọ̀ lọ ojú ti là dẹmudẹmu kó àwọn àgbààgbà tó àwọn ọba mẹ́rìndínlógún tó wà ní Ilé Ifẹ̀ náà ọ̀jọ̀gbọ́n ni wọ́n olóye ni wọ́n sọ̀rọ̀ mi yìí tí wọ́n fi sọ nǹkan kan wọ́n ti mọ̀ pé. ó dà bó bá rí bẹ́ẹ̀ mo fẹ́ béèrè kankan tẹ́mi tó bá jẹ́ pé Ifá la sì ń tẹ̀lé tó jẹ́ pé Ifá gangan ló sì mú ọba kò ní í sí pé bóyá wọ́n ti ìdílé kan mọ́lẹ̀ bóyá wọ́n ti ìdílé kan sẹ́yìn tàbí wọ́n blọọkù ìdílé kan wọ́n ní pé ìdílé kan ò ní lè jọba Ifá á ti mú nù ìdílé yẹn kò sí bó ṣe wù kó rí ṣé lónìí ṣáà sì lè sọ pé Ifá ló sì mú àwọn ọba tó sì ń fi wọ́n jẹ ṣé fáṣì ni. gẹ́gẹ́ bí oríṣiríṣi nǹkan tẹ̀mí ti rí o táwọn babaláwo tó ń sọ̀rọ̀ bí àwọn baba ẹlẹ́bùbọn àwọn kìlórúkọ máa yí Ifátùrò tí àbí kí ló ń pè wọ́n. àwọn ọ̀jọ̀gbọ́n lórí Ifá tí wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ṣe rí àwọn yẹn tó ń sọ̀rọ̀ èmi rò wípé kò sí tí Ifá sì múyàn tí ìjọba ìgbà míì wà jẹ́ pé kì í ṣe ìjọba ló gbà wọ́n láàyè ṣé àwọn kó ìjọba ló wà bẹ́ẹ̀ ní ìsìn ṣe tá bá fún yàn ní freedom tó bá wà nípò kan tẹ́ ẹ̀ bá di lọ́wọ́ kó lo agbára tó ní sọ̀rọ̀ mi yìí a ṣe kí nìyẹn tinútinú tẹ̀kan orun irú nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yàtọ̀ sọ́ba tẹ́rí gbogbo àwọn tó ń jẹ president wa tí ò bá ti jẹ́ Fúlàní ẹ jẹ́ n sọ tòótọ́ fún yín wọ́n ń control ẹ̀ láti bẹ̀rẹ̀ ni wọ́n ń control ẹ̀ látẹ̀yìn ni o kò lágbára kankan àwọn ẹ̀ lọ sọ pé lọ síbí lọ sọ́hùn sọ̀rọ̀ mi yìí so bẹ́ẹ̀ náà ló ṣe rí fún àwọn babaláwo yẹn gbà mí tẹ́pọ̀ àwọn tó máa ń dáfá ẹgbà mí kì í ṣe pé àwọn ni ò fẹ́ mú ṣe fá wọn ò gbà wọn láì kọ́ tẹ̀ dáfá ni sọ̀rọ̀ mi yìí àgbọ́yé wọ́n lo àṣẹ wo bíi tí mo sọ Tolúwo yẹn nígbà tí ẹnìkan lọ rí Ṣífọ̀ṣù tó kún
tó dẹ̀ bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ folúwo síbẹ̀ sọ̀rọ̀ mi yìí àgbọ́yé. so àfa gidi Ifá òmọrọ́pa Ifá sọ tòótọ́ ni pé báyìí ni ṣùgbọ́n gbà míì máa tẹ̀mí tún rí ni pé ìgbà míì wà tí Ifá ò sọ nǹkan kan tí wọ́n kọ̀ lọ lo ìgbàgbọ́ tẹ̀mí nínú ẹ̀kọ́ lọ dárí jì mí o ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ní Ìwó jẹ́ àwọn kan rí i pé àwọn ò fẹ́ sọ tòótọ́ nípa nǹkan tó ṣẹlẹ̀ tí ṣìfọ̀ tó kó pápá wà jẹ́wọ́ mo èmi suspect pé bóyá wọ́n lo bàbá wa Abímbọ́lá tẹ́lọ̀ mi pé àti dáfà báyìí tẹ́lọ̀ mi ìgbà míì wà tó ń lo influence but nígbà tí tẹ́ bá sọ̀rọ̀ Christian tó lórúkọ Ọlọ́run láti purọ́ Ọlọ́run á tàṣírí o ẹni tó bá lo orúkọ Ifá láti fi sọ pé Ifá ṣe báyìí tẹ́lọ̀ mi àṣírí á tú o ẹni tó bá lo orúkọ alálẹ̀ pé alálẹ̀ sọ pé kò lọ ṣe báyìí yóò bá rí bẹ́ẹ̀ àwọn alálẹ̀ á padà lẹ́yìn ẹnìyàn á tẹ́ o tòun tèmi fẹ́ sọ fún yín yẹn tó yẹ pé Ifá gidi ló yàn ọ̀yàn kò síbi tẹ́ lè gbé lọ tọ́lá mi kí ni ẹ máa tùbọ̀ máa tù sẹ́ni tó kí lè wà ń bẹ̀ ni pé bá wọn sọ fẹ́ ni ẹ pé ìwọ ni Ifá mú o ṣùgbọ́n Ifá sọ pé má ṣe báyìí wo bí ìgbà arólẹ̀ yẹn bàbá awólẹ̀ tó da ìlú Ọ̀yọ́ rú nìsín nígbà yẹn nítorí ìgbà tí wọ́n mú tó máa joyè wọ́n ní kó má ràn ró wọ́n dáfá Ifá sọ pé kó má ràn ró o tọ́lá mi yẹn òun ni ò gbọ́ sọ̀rọ̀ mi yìí ní tí mo sọ fún ní kíní ta ṣe ń tàbí ta sọ tí mo ṣe mo sọ fún yín pé àwọn kọ́ wà tí wọ́n jẹ́ pé àkọ́ ọ̀gbà wọ́n kọ́ wọn àwọn lọ́lá wọn ò gbà sọ̀rọ̀ mi irú ẹ̀ náà ló máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jẹ president governor àwọn tó ń bá wọn alágbálẹ̀mú wọn àwọn bíi commissioner minister wọn ń fún wọn ní advice òun ló sọ pé òun ò gbọ́ mo sọ fún yín pé àwọn kọ́ wà tó jẹ́ àkọ́ ọ̀gbà so Ifá ti bá èmi ní confidence ní bàbá wa Bọ́lá nítorí pé wọ́n tún joyè àràbà agbo àgbáyé nínú Ifá so wọ́n lè sọ nǹkan kan fún ẹni tó wà lọ́yọ̀ yẹn. nípa ti ọ̀rọ̀ tí ẹ mẹ́nu lé yìí mo mọ̀ pé gbogbo ohun tó ń fa rọ̀tìrọ̀tì tó wà lẹ̀ ẹ sọ pé Ifá lóòótọ́ Ifá ń mú yàn Ifá ò dẹ̀ kí ń parọ́ kò ń ṣèké ó dáa mo fẹ́ wá sọ gangan kan kí ló dé tí onírúurú ìtàn wa ń fara hàn lásìkò yìí nípa ipò olórí aládé gbogbo wọn á ní òkè o Aláàfin lójú o Ọọ̀ni lójú o kínní kan lójú o kí ló dé tẹ́pásìkò ìgangan nílẹ̀ Yorùbá là ń gbọ́ gbogbo eléyìí. tó fà á náà ni wípé ó dìtẹ̀ ní ọ̀run ó dìtẹ̀ lọ́run táwa ní kí ó ní Michael kó ti jáde ó wá sáyé sọ̀rọ̀ mi yìí so láti jọ́ táláyé ti dáyé làwọn kan ti máa ń dìtẹ̀ nítorí ìkùnsínú kan àbí mi sọ̀rọ̀ mi onírú ọ̀rọ̀ tí mò ń sọ nípa àkọ́ tí mò ń sọ tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ yẹn pé bàbá wa Aláàfin tó lọ kọ́ ló ń tẹ̀lẹ̀ kó tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rere kó dẹ̀ bá wọn tọ́jú gbogbo nǹkan tó fi sílẹ̀ complaint wọn làwọn ní pẹ̀lú Ègèsì Ọọ̀ni ni wípé kí ló dé tí àwọn ò jẹ́ kí fámílì Ọ̀rànmíyàn sọ̀rọ̀ mi ó máa jọba nífẹ̀ẹ́. ẹ sáré fún mi ìṣẹ́jú kẹyìn èèyàn wa ẹ jọ̀ọ́ Alani Nightingale mo mọ̀ pé kì í ṣe àìmọ̀fólókò yín ẹ̀yin tẹ́ ti máa ń wo ìkànnì wa Alani Nightingale ní ọ̀rọ̀ kan láti bá yín sọ àmọ́ ṣáájú mo fẹ́ kẹ́ mọ̀ wípé ó ṣe pàtàkì kẹ́ subscribe báyìí sí Alani Nightingale kẹ́ ẹ like wọn kẹ́ ẹ follow wọn ní gbogbo social media handle ní YouTube ní Facebook ní TikTok Instagram X àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ subscribe fún wọn gbogbo social media handle pátá orin wọn tí wọ́n pè ní Ajágbéegun kí ló túmọ̀ sí Ajágbéegun ṣé kájágbéegun yẹn ni ó túmọ̀ sí ni àbí kí gan ni ẹ lọ gbọ́ orin yẹn ó kún fọ́fọ́ torí àwọn orin ọlọ́gbọ́n àwọn tó ti mà Alani Nightingale mọ̀ tá à ń sọ ẹ lọ wò ó kẹ́ subscribe kẹ́ follow kẹ́ comment ẹ jẹ́ kó yé wọn pé àtòrí Bẹ́mbẹ́yẹ́kẹ́ gan lẹ ti wá wò ó tèmi tí ń tòótọ́ mo nífẹ̀ẹ́ yín ẹ gbọ́n tí Alani Nightingale tó ní fún yín. How you all doing, beautiful people? I am glad to bring it to you that the song
that we have all been waiting for, that is Ajagbe Egun, is now available on all streaming platforms. That is Ajagbe Egun by Alani Nightingale. Just go right there, search Ajagbe Egun by Alani Nightingale. It's available for streaming, and you can share with your folks too. However, for those of you who are unable to win some things in the last challenges that we threw, in the last giveaways that we did, don't worry about it. I mean, we got more giveaways to do. I mean, there are a lot of goodies. I mean, smartwatches, phones, these are Apples, you know, and they are pretty much on open. You know, a lot of things, Apples, iPads, and all whatnot. So, what do you got to do to participate? Just go and listen to the new song, Ajagbe Egun by Alani Nightingale. Like I said, it's available on all streaming platforms, because we are going to be throwing some challenges. We are going to be throwing some questions about this song very soon. So just be ready, keep in touch. Very soon we are going to be doing some more challenges, and we will be doing a lot of giveaways. Bye for now, and thank you. Ntọ́ fi ń bá ara nǹkan tó fi ń bá Ọọ̀ni jà nìyẹn. Nítorí ìdí èyí náà ni ẹlòmíì tó bá fẹ́ bá yín jà kò sí gbogbo nǹkan tí ò ní fi bá yín jà. A kùrọ̀ ọmọ yín sọ̀rọ̀ mi yẹn. A ṣe kìnnú a dìtẹ̀ mọ́ a ṣe gbogbo ẹ̀. So nǹkan tó ara nǹkan tó ń fà á nìyẹn. Ipe yìí tí ìjà bá wọ́n ní tí ìjà ló dé lórí ìdòwe tí àwọn èèyàn bá ti ní ìkùnsínú. Sọ̀rọ̀ mi ìsẹ́ẹ̀lì kan wá ní ọ̀nà tó tọ́ àti tó yẹ kọ́ lọ bèrè lọ́wọ́ ẹni yẹn pé àmọ́ ní nǹkan bá ẹni yẹn ẹ ṣàlàyé fún mi ní ọ̀nà tó tọ́ àti ní òtítọ́ àti òdodo tó bá lè gbà tó bá sọ fún ìtọ́ fi ń dìtẹ̀ yẹn kò yẹ kó máa dìtẹ̀. So ara nǹkan tó ń fà á nìyẹn pé nǹkan mi tó tún máa ń fà á ní pé táwọn èèyàn bá ń sọ̀tọ̀ kìtàn tó bá ń pàtàn kìtàn eléyìí jẹ́ kí mo fẹ́ káwọn òbí kọ́ kẹ́kọ̀ọ́ nù nǹkan tí mo fẹ́ sọ yìí. Sọ̀rọ̀ mi mo fẹ́ lo àpẹẹrẹ àwọn Ìgbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbogbo èmi kéré ńgbà tó gun yẹn bẹ̀rẹ̀ wà primary school. Sọ̀rọ̀ mi but mo ní ìrírí pé nílé dádì wa àwọn tenants wa 60% wọn ló jẹ́ Ìgbò àwọn tenants dádì wa. So ńgbà tí wọ́n fẹ́ lọ tó gun yẹn dé wọ́n làwọn fẹ́ padà dádì wa ní kọ́ máa padà àdáàbòbò wọn lẹ̀ Yorùbá. Sọ̀rọ̀ mi àwọn onítàyìn bá dáàbòbò àtàwọn ìkó bá gbà ńkọ́ àwọn máa jáde àwọn máa ṣe lè dádì wa nínú àwọn máa dáàbòbò yà lọ máa bá yíra nǹkan abáyé ṣe. Wọ́n ṣáà sọ pé àwọn á lọ. So dádì wa sọ fún wọn pé ẹ bá Ọlọ́run jẹ́ kẹ́ ẹ yé o àwọn àgbà yín ọwọ́ tẹsẹ̀ padà. Tàbí dáàdì yín nígbà yẹn. Tàbí dáàdì yín tẹ̀ ń sọ yẹn. Dádì mi. Bẹ́ẹ̀ tẹ̀ ń sọ yẹn. Bàbá tó bí mi ní Thomas Ọ̀ṣọ́tìmẹ́yìn. Ok, ọ̀dà ẹ̀ tẹ̀síwájú. So ẹgbẹ́ ilé Awólọ́wọ̀ máa Awólọ́wọ̀ ni pé ṣe rí Awólọ́wọ̀ ilé dádì wa síra wọn kò jìnnà. Sọ̀rọ̀ mi ìlú bíi kòtò máìlì kan àmì ní ìmọ̀ bá ṣe bíi 50, 100 or 200 meters. Àwọn gbé lókè bọ́là àwa gbé ní Ọ̀ṣọ́bà. Sọ̀rọ̀ mi odò Ògùnpa ẹ̀ ló là wà láàrin. Then pẹ̀lú gbogbo báwọn ṣe pariwo Awólọ́wọ̀ ṣe rí gbogbo àtàǹsúmọ̀ ìgbà Awólọ́wọ̀ ojú wa rí nǹkan gba crisis Western region yẹn. Sọ pé ìgbà tí nǹkan bá ti dé báyìí gbogbo àwọn àtàrà àdúgbò ẹnu máa fẹ́ gbogbo òkè àdó òkè fọ̀kọ̀ Ọ̀ṣọ́bà gbogbo ló máa fẹ́ tì. Ìjà gbìrìgbìrì gbàgbàgbò tó ń sunlé tó ń ṣe gbogbo ẹ̀. So ojú mi rí nǹkan gbà táwọn àmì máa take over gan gbogbo bàbá yìí ṣe rí gbogbo ojú window wa wọ́n ti gbé àmì ilé o. Àti lórúbá ti wọ́n ti sọ̀rọ̀ àdúgbò wọ́n ti anybody rè jáde ẹ bá fẹ́ ṣí window wọ́n ti block ẹ̀. So kò dá kí ọ̀rẹ́ experience ló ń kọ́ báyìí ní kékeré wà fẹ́ tẹ̀ ọ́. So ojú ohun tí ara sọ nípa Awólọ́wọ̀ ti influence láti kékeré ó ṣe dáadáa gbogbo ẹ̀ ṣe ń pariwo ẹ̀. So mo ti sọ̀rọ̀ àmì ìdọ̀mọ̀ Awólọ́wọ̀. Sọ̀rọ̀ mi ilé fi wá rí bẹ́ẹ̀ ọ̀bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí mo tó wájú ọmọ Ìjẹ̀bú ẹ̀rọ àwọn ọmọ Ẹ̀gbá gan àwọn ọmọ Èkìtì tó máa lọ́mọ Awólọ́wọ̀ làwọn. Gbogbo wa ni ọmọ Awólọ́wọ̀. Gbogbo ẹ̀ lọ́mọ Awólọ́wọ̀ tó torí ilé wọn ò jìnnà sílé dádì wa rárá. Then gbogbo political competition ni mo pé tọ́lọ́ bá fún mi láàyè lẹ́nìkan ní Ìdòwú wá ṣe president Nàìjíríà o. Mo lè tẹ mú lọ sí ìdí Ògùn ìdí Ṣàngó máa fi búra pé ní bàbá yìí ò sì máa ṣe. Tẹ bá lè sọ pé ẹ fa president Nàìjíríà lè lọ́wọ́ lẹ́yìn àbí gómìnà Ọ̀yọ́ state gbogbo nǹkan tí bàbá yẹn ṣe ni màá ṣe. Sọ̀rọ̀ mi àti tó yẹ kó ṣe fún Nàìjíríà mo ṣe òun máa ń dùn mí pé àwọn tí bàbá yẹn fi tọ́ láwọn ọmọ Awólọ́wọ̀
ẹ wọ ọmọ Awólọ́wọ̀ ẹ tẹ̀lé nǹkan tí bàbá yẹn sọ sọ̀rọ̀ mi yìí. So ohun tí ó ń fà á nìyẹn pé àwọn kan wà tó jẹ́ wípé ìkùnsínú tí wọ́n ní àti kí ni mo sọ lẹ́ẹ̀kan ẹ sọ fún wọn hùwà bí Awólọ́wọ̀ so ká wá padà sórí àwọn àwọn hùwà bí ìtàn. Awólọ́wọ̀ sọ ló ń fa wọn kàn fẹnu sọ pé ọmọ Awólọ́wọ̀ ni wọ́n ṣùgbọ́n wọn ò hùwà ẹ̀. ká wá lọ sínú ìtàn oríṣiríṣi tá à ń rí nílẹ̀ Yorùbá oríṣiríṣi ìtàn ni wọ́n ń pa ìtàn wo gan la fẹ́ gbà pòótọ́ tá a fẹ́ tò sí lẹ́yìn ìtàn wo la fẹ́ gbà pé ìtàn tiwa gangan lélẹ̀ tó tẹ́lẹ̀ bá dé a sọ pé ìtàn báyìí ni kinní kan títàn bá dé a sọ ìtàn tiẹ̀ náà gbogbo ẹ̀ wá ń dorí kodò. ṣe rí ìtàn tẹ́ máa gbà gẹ́gẹ́ bí àwọn babaláwo ti sọ mo sọ fún pé ọ̀jọ̀gbọ́n ni àwọn babaláwo àwọn ni a lè pè ní philosopher wọn ò mú rọ́pa àwọn babaláwo ti sọ fún wa pé inú odù tẹ́ bá ti ń kí ifá sọ̀rọ̀ mi tẹ́ bá ti ń kí ifá a máa sọ bí gbogbo nǹkan ṣe rí bẹ́ẹ̀ ṣe dáàlú ìsílẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣeré ìsílẹ̀ kíní kankan kan inú ifá so inú mi ò ṣe dùn pé ṣe rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà àwọn ọ̀jọ̀gbọ́n wa nínú tó kàwé nípa ìtàn history sọ̀rọ̀ mi àwọn tó kàwé ní tọ́jà wọn gba ìlú history professor doctor mo rí wọn bá wí nítorí pé kí ni nígbà àtijọ́ tí ìwé ò sí àrọ́bá ni wọ́n ń pè láńlò a máa rọ́tọ̀ fún yàn torí pé kò sí ìwé bọ̀ nísinsìnyí tí ìwé dé ó yẹ kí àwọn tó ṣiṣẹ́ history yẹn sọ̀rọ̀ mi àwọn tó ní ọ̀jọ̀gbọ́n ni wọ́n ó yẹ kó lọ bá àwọn bàbá àwọn náà dẹ̀ mọ̀ pé àrọ́bá ni bàbá àtàn ifá dẹ̀ lórí ìkọlù gbogbo bíi ifá dàbí kọ̀ǹpútà nísìnyí gbogbo nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀ lórí ìkọlù ẹ̀ sọ̀rọ̀ mi ó yẹ kó lọ bá wọn kó dẹ̀ ṣe kìíní yẹn kó má sí dàrúdàpọ̀ ń tà pé lára pé èèyàn la bí nìyẹn ẹ wo àwọn òyìnbó gbogbo nǹkan tí wọ́n lọ dọ́kúmẹ́ǹtì wọ́n dẹ̀ mo ṣe lọ fún nígbà tá à ń ṣe dáfídàṣe láti ẹ̀ pé òyìnbó ó kọ́ wa níwèé ó sọ fún wa pé báyìí la ṣe ń ṣe nǹkan báyìí la ṣe ń ṣe ẹ̀yin tẹ́ bá lọ ṣàkántì ẹ gbọ́dọ̀ ṣe báyìí ẹ gbọ́dọ̀ ṣe báyìí ẹ gbọ́dọ̀ ṣe báyìí tọrọ mi ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe lọ́ọ̀yà wọn á kọ yín nǹkan báyìí nǹkan tẹ́ báyìí lẹ máa mú lọ kọ tẹ́ gbọ́dọ̀ stéètì ẹ báyìí gbọ́dọ̀ stéètì ẹ báyìí so àyíkọ nǹkan lẹ yín tẹ́ bá kọ sílẹ̀ òun mú jà wá ẹ wo nǹkan kí ló dé tí bísíǹsì ṣe lóṣèlóṣèlú láàrin àwọn ọmọ Yorùbá tí dà fi wà mẹ òyìnbó kọ́ wa pé tẹ́ bá fẹ́ ṣe bísíǹsì mo ṣe commerce mo ṣe economics ẹ máa fọ́ọ̀mù company ni sọ̀rọ̀ mi ẹ̀dẹ̀ máa ní rules and regulation ẹ máa ní ẹni báyìí ní director ẹni báyìí lórí ẹni báyìí gbogbo ẹ̀ ló ti máa wà bẹ́ẹ̀ ṣe máa pín owó yìí tẹ́ fẹ́ san fún yàn tó ń gbà ẹ bá ti kọ gbogbo ẹ̀ sílẹ̀ kí ló wá fẹ́ dìjà ẹni tó bá fẹ́ purọ́ dọ́kúmẹ̀ntì tiwa tẹ́ máa present ṣé o bá tó sọ yẹn but àwa Yorùbá sì continue pé ká máa fẹnu sọ̀rọ̀ n tí bá ta bá jọ sọ lẹ́yìn ẹ̀yìn lè tíjà bá ti bá ṣẹ̀yìn lọ́la ẹ lè sọ pé bí ẹ sọ bẹ́ẹ̀ o tẹ bá dẹ̀ lọ sí kóòtù tí wọ́n sọ pé títí dèbò òyìnbó ni o tẹ bá ti di pé ẹ sọ pé èmi sọ báyìí èyí sọ báyìí adájọ́ ni adájọ́ á ní kí la fẹ́ àmọ́ ìta fẹ́ tẹ̀lé lẹ́yìn torí kò sẹ́ẹ̀rì tó ń pè lẹ́rìí ní tẹ bá kọ sílẹ̀ so àwọn òmùwé wa mo rí bá wí o ẹ má jà tọ́ra wa mo sọ pé tẹ́pẹ́ àyè ìgbà tí àwọn bàbá wa nìwé wá tẹ́pẹ́ àyè àwọn bàbá tí wa nìwé wá wọ́n ti bí tòyìnbó o so àwọn ọ̀jọ̀gbọ́n wa àwọn academician wa iṣẹ́ tó àwọn olóyè fa gbogbo nǹkan tó délẹ̀ yìí ẹlẹ́ẹ̀kejì ni òun náà ní àwọn olóṣèlú wa. èmi ní Àṣàní tó wà nínú Àṣàní and Àdùkẹ́ Foundation fi àsìkò yìí pé gbogbo wa ọdún yìí tún ti dé the 3rd International Àdìrẹ and Cultural Festival ọdún gbogbo wa ni o mo rọ gbogbo èèyàn ẹ̀túyàyà jáde ẹ jẹ́ ká wá gbé nǹkan tó ṣe tiwa ẹ jẹ́ ká wá gbé lárugẹ ẹ jẹ́ ká wá di àṣà wa mú oríṣiríṣi eré orin ìdíje àdìrẹ láàrin àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin ẹ lọ sórí ayélujára wa www.asaniandadukefoundation.com.ng ẹ lọ tẹ participate kẹ́tún tẹ sponsor láti ṣe agbátẹrù ètò ọdún àdìrẹ and cultural festival. ọ̀pọ̀lọpọ̀ gan àti ẹ̀ máa wò pé níbo la ti lè rí àdìrẹ ojúlówó tá à ń sọ̀rọ̀ èyí rà ní ọjọ́ àjọ̀dún ẹ rí àdìrẹ lọ́pọ̀ yanturu kó tó wá tó ọjọ́ àjọ̀dún ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo ti fi sílẹ̀
ẹ dẹ̀ lè wá sí ibùdó wa níbi tá a ti jókòó tá a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tá a dẹ̀ ti ń ṣe àdìrẹ ní ọ̀pọ̀ yanturu. Ẹ fẹ́ fàdìrẹ ṣe ìgbéyàwó, ẹ fẹ́ fi ṣe ìkómọ, ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni ẹ tiẹ̀ ní àríyá tẹ́ fẹ́ ṣe, a lè ṣe àdìrẹ tó jẹ́ customize fún yín. Lẹ́ẹ̀kan sí ẹ pè 08034720409. ẹ ṣeun. sọ̀rọ̀ mi ẹ gbogbo ọ̀rọ̀ tó ń díjà sílẹ̀ ní àárín àwọn lọ́balọ́ba tó ló ń díjà sílẹ̀ mo blame àwọn gómìnà wa president wa Ọbásanjọ́ gbà tó wà ń bẹ ọmọ Yorùbá ni ẹ ẹ̀yin ní òyìnbó kó ìjọba lé lọ́wọ́ ìgbà tó òyìnbó máa gbé ìjọba lé yín lọ́wọ́ gbogbo nǹkan ni ó ní ẹlọ prepare constitution wa wọ́n draw constitution sọ̀rọ̀ mi wọ́n ti báyìí kó tó gbé ìjọba lé Nàìjíríà lọ́wọ́ ó ti ní ìbáṣe nǹkan tá a máa tẹ̀lé mo sọ fún yín pé wọ́n kọ́ àwọn ẹlòmíì àwọn ni wọn ò gbà òbí á sọ fún yàn pé ọmọ mi má jáde o má ṣe ilé tó bá fi ẹ́ ṣe gómìnà má kówó jẹ o má bàlú jẹ o ó pọ̀ ṣùgbọ́n tó bá dé ta ọ̀tọ̀ ní nǹkan tó máa ṣe. sún àwọn èèyàn wa tó wà lókè lókè ó yẹ kó máa sunkún gbà mí ti máa sọ pé bá délé tá pé mo wà lára wọn máa sunkún ni pé mo dẹ̀ wà ní kò báyìí tó yẹ kì í ṣe báyìí irú bàbá wa bá sọ ọjọ́ yẹn. òun yẹ kó fi jókòó kó ti sọ fáwọn ẹ wò tán ìgbà tí ẹ lè mọ̀ pé nǹkan tí mo sọ ó pọ̀ síbi ó lọ síbi kan ní káwọn ọba ẹ dìde wọ́n dìde ẹ jókòó ṣẹ́ni ẹni wà lè sọ pé mo fún yín ní ọ̀dà ẹ lọ dọkumẹ́ntì kìíní nípa ilẹ̀ Yorùbá Ọọ̀ni of Ifẹ̀ gẹ́gẹ́ bí ìtàn ti sọ olólórí Yorùbá tí ọ̀pọ̀ tó bá ti wà ní òfin tán ti ṣe àríyànjiyàn lè máa wà wọ́n. rárá. ẹ dáhùn kò lè sáríyànjiyàn then mo tún wá blame àwọn ọba lọ́ba náà sọ̀rọ̀ mi àwọn lọ́ba náà bí ìjọba ọba bá wọn dá sí náà mo sọ fún pé tí ìjọba ò bá ṣiṣẹ́ tiwọn àwọn lọ́ba lè ṣe ní tiẹ̀ gbọ́n máa ń ní káńsọ̀ máa ń ṣe ní tì. ẹ ṣùgbọ́n ẹnu wọn ò kó. àfẹ́kírù kan bá yẹn. ẹnu tí wọ́n gan ò kó ọ̀tọ̀ ọ̀rọ̀ táwọn náà sọ. ó yẹ kẹ́ni wọn kò ní tó bá fẹ́ràn nǹkan tó ń dà ṣẹ́ni ẹni wọn mo gbà pé ẹni wọn ò kò ṣùgbọ́n ohun tó ń dà ilẹ̀ Yorùbá náà ni àwọn alálẹ̀ ń bínú sí wọn. kí wá lọ́nà àbáyọ. àwọn alálẹ̀ àwọn bàbá. kí wá lọ́nà àbáyọ. kí lọ́nà àbáyọ kí wá ní ọ̀nà àbáyọ gbogbo tó ṣẹlẹ̀ báyìí ó ti ń ṣẹlẹ̀ náà. ọ̀nà àbáyọ náà ni mo ti ṣe rí ọ̀nà àbáyọ tèmi rí òun ni yí pé káwọn olóṣèlú wa àwọn gómìnà wa ní ìpínlẹ̀ tí ilẹ̀ Yorùbá dé torí tí mo fi agree pẹ̀lú àwọn kòǹkò pé ọ̀rọ̀ yìí ó yẹ ká parí ẹ̀ láti ìgbà tí mo ti kéré mo máa mí ní pé 70 years ni a ti ń gbọ́ rúmọ̀sì ìjà láàrin Aláàfin ibi nìkan ìgbàwo ó mú sọ fún pé tẹ bá kọ sílẹ̀ ò láàrin ìyànjiyàn lórí ẹ̀ àwa la ṣe rí nǹkan tí ò yẹ kó di wàhálà ló ń di wàhálà torí àkọ̀ǹkan lẹ̀ sọ̀rọ̀ mi ó mú sọ pé a ṣe rí gbogbo àwọn gómìnà wa yẹn tó jẹ́ tó bá fẹ́ràn orílẹ̀-èdè Yorùbá tó hàn dẹ̀fẹ́ ṣẹ̀wọ̀n àwọn ọmọ wa tó ń bọ̀ wọn ò máa ní gbàgbẹ̀rẹ̀ bí tiwa báyìí wọn ò máa ní sùúrù bí tiwa báyìí kẹ́ ẹ lè sọ́ọ̀fù nǹkan tí ò ní di wọ́n ní tẹ èèyàn kì í fi ilé àmì iná sórí lè sùn sọ̀rọ̀ mi wọ́n ní Yorùbá pòwe kan ní pé lórí olókùn ṣe tó lóun lè ṣe tó tòótọ́ kí ló máa kọ́ sí yín kẹ́ ẹ pera yín jọ káwọn gómìnà decide pé gbogbo nǹkan tó ń dá wà láìlẹ̀ a fẹ́ fi stop sí kọ́ béèrè lọ́wọ́ àwọn onífá kọ́pà àwọn onífá kí ni àwọn ọ̀jọ̀gbọ́n èwo ni tẹ́lẹ̀ kọ́dẹ̀rán tí alálẹ̀ o tọ́lọ́ tí Yorùbá ń pè lálẹ́ ẹ̀kọ́ tó ṣe o pé alálẹ̀ á dààmú ìdílé tiwọn gan ìrandíran wọn ní dáríjì wọn kọ́ fi ìtọ́nu ṣe kọ́dẹ̀ gẹ̀ẹ́sẹ̀sì kìíní yẹn pé kíkiri yé dídá rẹ̀ mọ́ látẹ̀lé lọ wọ́n máa parí síbẹ̀ àbí káwọn lọ́ba lọ bá àwọn kílẹ̀ ń pè àwọn ìjọba kọ́ ní kọ́ tó kọ́ yí Ọọ̀ni dúró síbí kí Aláàfin dúró síbí ẹ lọ tó sẹ́yìn ẹ̀ tẹ́ bá fẹ́ kó tó lórí yín. dẹ́gbà tí federal government lè recognize Ọọ̀ni àti Emma of Sokoto tó jẹ́ leader gbogbo south. gẹ́gẹ́ bí alága gbogbo àwọn ọba aládé. kí ló dé tí ṣe gbogbo yẹn ti fi hàn gẹ́gẹ́ mo ṣe ní mo ní mo sọ fún yín ìtìjú ló jẹ́ mo sọ fún yín pé ṣe rí. a ní ìṣẹ́jú méjì báyìí torí kíní fún wa ní ìṣẹ́jú méjì láti parí ètò wa
ẹ já tẹ̀síwájú láàrin bí ìṣẹ́jú méjì. ok bẹ́ẹ̀ ni. bọ́ tí mo ṣe ń sọ fún yín ni pé ṣe rí ìdí tó yẹ kó jẹ́ ìtìjú fáwa Yorùbá ni wípé ẹ wo àwọn tó dé mọ́ president Ọbásanjọ́ yẹn náà tó bá lọ sí OAU meeting ni Gawon lọ tó fi gbàjọba lọ́wọ́ ẹ̀ ṣé wọn kó OAU meeting yẹn àwọn leaders Africa ló péjọ síbẹ̀ tẹ bá wà ní meeting yẹn ẹnìkan ló máa ṣe president wọn ẹnìkan ló máa yọ tó máa ṣe olórí wọn ECOWAS yẹn ẹnìkan ló máa yọ tó máa ṣe olórí wọn gbà tá àwọn mẹ́rìndínlógún Tinubu débẹ̀ wọn lọ fi ṣe ECOWAS leader so ẹ bá gbé ẹ bá fẹ́ gbá bọ́ọ̀lù captain máa wà ẹ bá dẹ̀ gbá bọ́ọ̀lù yẹn referee Ronaldo gbà tó ń play Messi gbà tó ń play bó ṣe lówó tó yẹ referee tó bá ṣe nǹkan tó ṣe referee á ní jáde á dẹ̀ jáde so ó ṣe pàtàkì ká ní ẹni tó máa approve àṣọ lórí kí ló tẹ́ bí Yorùbá ṣe gbọ́n tó bọ́ ṣe tó kó wá jẹ́ pé ẹ wá lè ṣe ètò bẹ́ẹ̀ ṣe máa sọ pé ẹni báyìí tó ní í síjà mọ́. ọ̀dà torí àsìkò wa ọjọ́ yẹn ti ṣe ẹ fẹ́ ṣe ni. torí àsìkò wa ọjọ́ yẹn ti lọ ní kúkúrú báyìí àlàyé yín ni wípé Ọọ̀ni ni olórí ọba aládé. àbí. wàrà gẹ́gẹ́ bí ìtàn ṣe fìdí ẹ̀ múlẹ̀ àti Ifá àti àwọn babaláwo. tó sì túmọ̀ sí pé kí àwọn àgbààgbà àwọn tó jẹ̀sẹ́bì nílẹ̀ yìí kí wọ́n tètè lọ gbé ìgbésẹ̀ kan ní àkọsílẹ̀ fún ìran yìí torí ọjọ́ iwájú. ẹ ṣeun torí àsìkò yẹn ti ń lọ. fún ọ̀nà tó ń bọ̀ kó má máa fa wàhálà bọ̀. àsìkò yẹn ti ń lọ màá fẹ́ kẹ́ ẹ dárúkọ yín fáwọn èèyàn lẹ́ẹ̀kan sí i. kẹ́sì tí wọ́n ká tó máa lọ. Ọ̀gbẹ́ni Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn láti ìlú France. ọ̀dà ẹ ṣeun o torí àsìkò àti bí ojú ọjọ́ ṣe rí bí àmọ̀rírì gbogbo ẹ̀yin tí ẹ̀ wò wá jákèjádò àgbáyé Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi èrò tí yín ẹ jẹ́ àmọ́ ní comment section yẹn ó ṣe pàtàkì ká ní àkọsílẹ̀ tòótọ́ ká sì gba ètò ẹnu ara wa dámì nílẹ̀ káàárọ̀ oòjíire mo mọ̀ pé Olódùmarè ó mọ̀ tó tì wá o àní ṣìṣe àní tilẹ̀tẹ̀ ó dìgbà kan náà ká fi ire pàdé ẹ máa wò ó kẹ máa ṣe ẹ lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi Isnad Limited you are too much o ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà Isnad lóní industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́ torí náà let's build future through real estate jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi tó jójúlówó Isnad Limited you are too much o. ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀ tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́ mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó ẹ wo ó ní ohun lèmi náà máa ń wò ó ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí yá mo sùn tàbí yá mo dúró tẹ́yìn náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀ ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wò ó God bless you Bembeyeke TV ẹ ṣé gan.